Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master Channels, mo kí ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú bẹ́ẹ̀ ṣe ń wò wá, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú méjì sí mẹ́ta nínú ààyè yín. Ká lè bá gbádùn ara wa dáadáa, ẹ má bínú. Ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ìdí pàtàkì tí kejì fi gbé mi wá ní ṣókíṣókí ni. Nígbà tí bàbá Ìjẹ̀ṣà níṣòro, inú àwọn kan dùn nígbà tí wọ́n rán lọ sẹ́wọ̀n. Fact bílé ayé ṣe rí nìyẹn. Nígbà tí ayọ̀ dé bá bàbá Ìjẹ̀ṣà, inú àwọn kan tó bàjẹ́ pé ayọ̀ dé bá. Àwọn tá a wá ń sọ yìí, wọn ò ṣe lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nú ọmọ Yorùbá ni wọ́n. Yorùbá kí ló dé, kí ni problem wa? Ọ̀rọ̀ yìí wọnú ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat. Ọmọ Yorùbá ẹ ṣòro bá tò. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà míì lórílẹ̀‐èdè Nàìjíríà kò rí báyìí lọ́dọ̀ wọn. Béèyàn kan nu wọn bá níṣòro, wọ́n gbà pé gbogbo àwọn làwọn ni. Àgàgà àwọn tí wọ́n bá jọ wà ní tẹ́jọ tò sójú ọ̀nà kan náà. Pàápàá jùlọ ìṣòro tó bá ti jẹ mọ́tò lófin de, ẹni tí ó fọwọ́ kàn wọ́n lójú àwọn èèyàn wọn yóò múra rè, kò síjọba náà. Àwa sọ̀rọ̀ pé ìjọba ò láṣẹ tàbí ìjọba ò mọ nǹkan tó ń ṣe, ṣùgbọ́n èyí tí ìjọba bá fẹ́ fi ọ̀tẹ̀ ṣe fún ọmọ Yorùbá náà ló máa dúró sídìí pé ẹ ṣe fún un. Ṣebí ọ̀rọ̀ MKO Abíọ́lá àpẹẹrẹ ló jẹ́ fún wa lórí ọ̀rọ̀ June 12. Now, ọmọ Yorùbá ló wà lórí ìkànnì sáà bàbá Ìjẹ̀ṣà irọ́ ni, òótọ́ ni, kò lè fún lóyún. Ṣé káyé bàbá Ìjẹ̀ṣà bàjẹ́ tán nígbà táyé ẹ̀ sì ti bẹ̀rẹ̀ sí í dá? Ẹ jẹ́ kí n padà, torí ẹnìkan sọ fún mi lórí ìkànnì wípé online law làwọn, àwọn ní DNA. Kẹ́ni ẹ má bínú, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn kì í ṣe pé ẹ̀ ní right, ṣùgbọ́n ẹ jẹ́ á lo àkókò wa fún ayé ara wa. Tá a bá sọ pé fún ayé ara wa, ìwọ̀nba ni ká sọ ayé ẹlòmíì. Béèyàn bá ṣe tí ò dáa, ẹ jẹ́ á sọ fún pé ìtó ṣe ò dáa. Béèyàn bá ṣe tó dáa, ẹ jẹ́ á sọ fún pé ó kú iṣẹ́. Ẹ jẹ́ àyè torí ijọ́ mi. Ṣé rí ọ̀rọ̀ Hamzat Alhaji Oríyọmí? Ìkànnì àwọn bloggers jáde. Mi ì fẹ́ dákọ̀, ṣùgbọ́n tẹ́ ẹ bá gbọ́ ohun ẹ̀ ká pé mo lo ohun ẹ̀. Tẹ́mi mi bá lò ẹ̀ mẹ́ni tá à ń sọ. Kì í ṣe ẹ̀ṣẹ̀ kí Alhaji Oríyọmí kan wọnú òṣèlú, mo ti sọ. Ṣùgbọ́n ìpadà jáde mi lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá náà ni. Àwọn bloggers kan ti ń jáde bẹ́ẹ̀ ni pé wọ́n ti ń retí ọjọ́ tí yóò ṣubú, tó dẹ̀ jẹ́ wípé èyí tó ṣẹlẹ̀ sí Oríyọmí, àfẹ́ tí ò bá fẹ́ ní ìdàgbàsókè nínú ayé ẹ̀, tó jẹ́ pé ojú kan ló fẹ́ wà tí kò ní èròǹgbà rere fúnra ẹ̀ nìkan ló máa sọ wípé a ti sọ fún pé kó má ṣòṣèlú nítorí integrity ẹ̀. Èèyàn rẹ̀ kì í ṣòṣèlú. Èèyàn rẹ̀ kì í ṣòṣèlú. Ṣé bá a ṣe máa bá lọ nìyẹn? Ọjọ́ wo la fẹ́ rí èèyàn rẹ̀? Bákan lèèyàn rẹ̀ ó ṣe bẹ̀rẹ̀, bákan nílùú ó ṣe bẹ̀rẹ̀ sí ní gbádùn. Wọ́n wá gùn lé pé Oríyọmí sọ pé àwọn lọ mú àwọn èèyàn kan lẹ́wọ̀n, àwọn lò ó, àwọn tó dá padà sẹ́wọ̀n. Number one, ẹnu lè gbé Alhaji Oríyọmí, torí kò sẹ́ni tó máa gbọ́ pé wọ́n fẹ́ ba dúkìá òun jẹ́ tí ò ní fẹ́ túṣu dé ìsàlẹ̀ kòkò. Bí ẹni tó ń sọ̀rọ̀ yìí bá ti tó Oríyọmí ní dúkìá,
òun náà máa mọ̀ wípé nítorí Yọmí sọ yẹn ẹnu lè gbé nírú àsìkò yẹn tẹ́ ti ń wọlé ẹni tí wọ́n jọ ń sọ pé wọ́n mọ̀ra wọn. Gbogbo wa la dẹ̀ mọ̀ wípé òṣèlú wà nú ẹ̀. Ọmọ Yorùbá sọmọ Yorùbá, irú ọ̀rọ̀ tí sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára yìí ń sọ kì í ṣe pé mò ń condemn ẹ o, ọ̀rọ̀ tó sọ ọgbọ́n wà ń bẹ o, pé báwo ni Oríyọmí ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ọdẹ ló fẹ́ ṣe gómìnà. Ṣùgbọ́n tó tẹ́ condemnation pọ̀ ń bẹ bígbà tí a ti mí ènìyàn. Ṣé mọ̀ pé pẹ̀lẹ́ lákọ́ lábò lóòótọ́ ló bá àwọn ìjọba wí náà ní ìhà tiwọn, ṣùgbọ́n ọ̀nà tó gbà bá Oríyọmí sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ wípé tí wọ́n bá lo ọ̀rọ̀ ẹ̀ ní kóòtù against Oríyọmí, Oríyọmí ti jẹ̀bi. Kí ló dé tá nkara wa má gbélébù? Ìtò ṣẹlẹ̀ sí Alhaji Oríyọmí kò lè ṣẹlẹ̀ láàrin Haúsá Fúlàní ṣẹ́gbọ́rí, kò lè ṣẹlẹ̀ láàrin ọmọ Ìgbò kan lọ máa condemn ẹni wọn. Èdè àìyedè ti wáyé láàrin Oríyọmí àti gómìnà wọn. Èmi ò ní dákọ gómìnà, àbí kí n sọ pé láti ọ̀dọ̀ Oríyọmí àti ìjọba wọn. Oríyọmí náà tó gbé kọlu ìjọba wọn, ṣé bó Oríyọmí ọ̀hún ti wà lẹ́yìn wọn rí. 2, Oríyọmí ò lè dá lọ yọ ẹni tí wọ́n ní wọ́n yọ kúrò látìmọ́lé o, agbára rẹ̀ ò gbé. Ṣé yóò wá sọ fún wọn wípé tí wọ́n ní wọ́n fẹ́ ṣe yẹn kán má ṣe? Ta lòun láàrin àwọn alágbára yẹn? Ó ṣiṣẹ́, ó gbaṣẹ́, ó ń communicate, ó ń coordinate, ṣùgbọ́n òun kò ní agbára àti sọ pé ẹ lọ múyàn kúrò lẹ́wọ̀n. Ẹnu gbé wọn torí pé wọ́n rí i pé wọ́n lè rá wọn lẹ́wọ̀n nítorí pé lòun jáde fún gómìnà. Sì jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ wa. Ṣé ilé Oríyọmí ni wọ́n ti bá ìbọn àti gbogbo nǹkan tí wọ́n bá ń bẹ̀? Ilé Oríyọmí kọ́. Nígbà tí wọ́n ń jálẹ̀kùn wọlé ẹni yẹn ká pé kò sí nílé, nígbà tí wọ́n bá gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ń bẹ̀, ṣé ẹ rí fídíò ìgbà yẹn ni? Fídíò ẹ̀ ó yẹ ká rí bí wọ́n ṣe ń wọnú ilé yẹn. Oríṣiríṣi láti rírí, ṣùgbọ́n a lè disrupt iṣẹ́ àwọn agbófinró, àdẹ̀lẹ́nu láti condemn iṣẹ́ wọn nítorí wípé àwọn náà ní iṣẹ́ wọn kì í ṣiṣẹ́ tiwa. Ṣùgbọ́n a lè béèrè pé ẹ̀tọ́ ni nígbà tí wọ́n fẹ́ wọnú ilé yẹn, tí wọ́n fẹ́ bọ́ọ̀sì nínú ilé yẹn, oní fídíò máa tẹ̀lé wọn náà. Wọ́n wá lè fi ẹ̀rí yẹn pamọ́ kán fẹ́ lò ní kóòtù, ṣùgbọ́n necessary pé ibẹ̀ ni wọ́n ti bá. Àwa ò sọ pé wọn ò lè bá ń bẹ̀, tí wọ́n bá dẹ̀ bá ń bẹ̀ àwa ò lè fọwọ́ sí, a lè support. Ẹjẹ́ àgbàgbà ti sọ̀rọ̀ lórí ilé tí wọ́n wó pé kò yẹ kán wọlé. But ọmọ Yorùbá, nígbà tí ẹ bá sọ pé torí pé Oríyọmí ó lọ ṣe òṣèlú, ìtò ṣẹlẹ̀ sí inú yín ń dùn sí, àwọn kan ń dáṣà pé òun náà ti gbẹ́nu sí máìkì. Ṣé tí Oríyọmí bá ṣubú kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Orúkọ tí Oríyọmí níṣẹ́ lè ní, iṣẹ́ tí Oríyọmí ṣe ṣẹ́ lè ṣe. Ibi gbogbo là ń kádìí alẹ́, a sì fẹ́ kó máa lọ bẹ́ẹ̀, ṣùgbọ́n tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀, ilé ẹni la ti jẹ̀kú tí onídodo. Kò yẹ kó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí afẹ́fẹ́, kò sí tí ò bá àti ìsí láàrin yín tẹ́lẹ̀. Ṣé lẹ̀ bá rọra ṣe kí ni? Ẹ bá rọra mú ọ̀rọ̀ yẹn wálẹ̀, ẹ má jẹ́ káyé sọ yín lẹ́nu. A mọ̀ pé òótọ́ ló sọ, ìyẹn bloggers tó sọ̀rọ̀, ó ti bújọba, ṣùgbọ́n torí Yọmí yẹn le kókókó, bíi pé o ò tiẹ̀ fẹ́ kó sún síwájú. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè ní criminal, kóòtù tí ì pè ní criminal. Mi ò gbè lẹ́yìn Oríyọmí, tó bá jẹ̀bi kíjọba dáṣẹ́ ìríà fún, ṣùgbọ́n tó bá ti mọ́rọ̀ òṣèlú dání, ẹ jẹ́ kí gbogbo ayé ó mọ̀. Tó bá jẹ́ pé allegedly ọ̀rọ̀ òṣèlú ló wà ńbẹ̀, ẹ jẹ́ kí gbogbo ayé ó dìde. Torí bí wọ́n ṣe ń fi àwa náà ṣòṣèlú nìyẹn, tí wọ́n fi aráàlú, tí wọ́n fi wọ́n ṣe òṣèlú. Ọkàn ẹni tó lórúkọ ni. Àwa ò sọ wípé ìtẹ́ àpọ̀n ni wípé ìtọ́ wọn jọ jẹ ló yó wọn, ìtẹ́ ẹjọ́ bò ló ṣí síta. Ta ló lè escape ọ̀rọ̀ yìí nínú àwọn olóṣèlú? Ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ náà
tí wọ́n bá yẹ ìdí ẹ̀ wò wọ́n máa bá ìdọ̀tí àtẹ̀mí náà. Ta ló pé níwájú Ọlọ́run? Ta lẹni Ọlọ́run? Tó bá jẹ́ lóòótọ́ Oríyọmí mọ̀ ń pa àwọn nǹkan wọ̀nyí tó sì gbèrú àwọn ọkùnrin yẹn sẹ́gbẹ̀ẹ́, gbogbo olóṣèlú àfẹntí ò bá ní ṣòṣèlú o. Àwọn tó ṣe dáadáa, àwọn bàbá wa Awólọ́wọ̀ láyé UPN, NPN táwa sì ń dàgbà, àwọn NCNC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kò sẹ́ni tí ò ṣe o. Àbùdá olóṣèlú ni o. Ká wá gbà wípé security Lóríyọmí gba arákùnrin yẹn fún torí pé ó ti mọ̀ tẹ́lẹ̀, kò sí tó burú nù kí olóṣèlú dáàbò bo ara ẹ̀ o, ṣùgbọ́n kán má tako tàbí kán má fi ṣe ẹlòmíì léṣe. Bóríyọmí bá fẹ́ ṣòṣèlú tó bá dáàbò bo rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀, ṣùgbọ́n tó bá jẹ́ wípé armed robbery ni wọ́n mú arákùnrin yẹn fún, arákùnrin yẹn ni wọ́n mú yẹn, kì í ṣe Oríyọmí. Ṣùgbọ́n tí a bá wá jọ rí fọ́tò wọn pọ̀, Oríyọmí nìkan ni ó ti bá arákùnrin yẹn ya fọ́tò nínú àwọn olóṣèlú ńláńlá tá à ń sọ yìí àtàwọn gómìnà wọn. Kí ló dé tá à ń fẹ́ tẹ́lẹ̀ tá à ń pa làpálàpá? Ṣé tí a bá wo àgídìgbò wọ́n wo ayé Oríyọmí, tí wọ́n bá rán lẹ́wọ̀n kò ní í dé mọ́, tí ò bá wá dé mọ́ àwọn ò gbà ládùúà, àwọn pípù yẹn wọ́n á dẹ̀ wọ́n gbé ayé lọ títí ayé. A sọ pé Oríyọmí jàre, bitter truth lè tó wa, a sọ pé ó jẹ̀bi, ṣùgbọ́n ẹ jẹ́ kọ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa fi ọgbọ́n sí nígbà tí ọmọ Yorùbá bá níṣòro, ká má máa fẹ̀jẹ̀ ara wa síta lórí ẹ̀rọ ayélujára. Èmi gbé òṣùbà fún ẹni tó ṣètò yẹn, mi ní dárúkọ ẹ o, ṣùgbọ́n ó ti hàn wípé ó ń bínú Oríyọmí, ó ń nílara Oríyọmí lára, torí àwọn èèyàn ti ń sọ pé kò sígbà kan tí Oríyọmí tí nǹkan kan ṣẹlẹ̀ tá arákùnrin yẹn tó wà lẹ́yìn ẹ̀, bóyá nǹkan kan ti pa wọ́n pọ̀ tẹ́lẹ̀. Oríyọmí ti jáde lórí ọ̀rọ̀ Gúnmi tó wá síbí, ó lóun ò mọ̀ ń pa ẹ̀, a lè mọ́ ní jú ní lọ. Ó ti ṣàlàyé ara ẹ̀ síbẹ̀. Arákùnrin tó ṣètò yìí tuntun sọ pé ìwọ nìkan ni nígbà kínní kan, ìwọ nìkan ni. Èmi náà wà nínú àwọn tó gbọ́ ní Oríyọmí lámọ̀ràn wípé kó mọ̀ lọ dí òṣèlú. Ẹni tó bá mọ bí Oríyọmí ṣe jẹ́, a jẹ́ wípé ẹlẹ́dàá ẹ̀ ni. Tó bá wá béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀, tẹ́lẹ̀dàá ẹ̀ ni kò ṣe, kí ló dé? Ẹ jẹ́ kó ní dàgbàsókè. Gbogbo tí wọ́n bá fẹ́ ṣe fún wọn ṣe f'Awólọ́wọ̀ jù bẹ́ẹ̀ lọ. Èmi ò ní wà Oríyọmí dá o, mi ò ní kò ń ṣe alákatakítí o, ṣùgbọ́n tèmi ń fàyọ ni pé bàbá ti ń tọ́ka sí ní táwọn olóṣèlú ń ṣe tí kò dáa, tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀, ẹ jẹ́ ká dúró de èsì àti ìdájọ́ kóòtù. Ẹ má jà máa kanra wa mọ́ àgbélébù débi pé ayé ò wá rí wípé a kórìíra ẹnìyẹn ni. Àwa kọ́ la gbófinró, àwa sì ń rọ ìjọba kán ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe. Tí ọ̀rọ̀ nǹkan míì bá wà ńbẹ̀ kan mú kúrò, kò sẹ́ni tó máa gbáyé lọ títí, kò sẹ́ni tó máa wà lórí ipò títí. Ẹ̀kọ́ leléyìí náà ó jẹ́ fún Alhaji Oríyọmí, ṣùgbọ́n Ọlọ́run á kó yọ kúrò ńbẹ̀. Ẹlẹ́ran ara ni gbogbo wa o. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá, Ṣeun Agboola lórúkọ tèmi.